ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó ń wá kìsà, ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó ń wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn la ń jẹ́ lọ Yorùbá. Ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Pásítọ̀ òfúnra ó já síná, agbọ́n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra mà lóògùn àgbà o. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Báyọ̀nù síra wa ṣóhun ló tọ́. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àgbà tí òbínú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Májàsọ́lá owó bàbá dámì o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùmarè. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Kò
òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé dàwá ìlọ ó máa ṣe o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o. rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o. òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. yóò máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Mo sì ń bọ̀ ẹ́.
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, mo kí yín onílé lóko lẹ́yìn odi níbi tí ẹ ti wò wá o. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí oyún, mo ká ṣẹ́ bí, mo kẹ́yìn onílé, mo kẹ́yìn àlejò. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Yorùbá káàkiri àgbáńlá ayé, ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórílẹ̀-èdè Amẹ́ríkà, lórílẹ̀-èdè Canada, lórílẹ̀-èdè Brazil, Cuba, gbogbo ẹ̀ pátá lẹ ti ń pè wá, gbogbo yín la kí láìpẹ́ ẹnìkan. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ́ ń pè wá láti orílẹ̀-èdè United Kingdom, láti Europe pápátá lápapọ̀, láti Ireland, láti Germany, láti Italy, láti Bangladesh, gbogbo ẹ̀yin pátá lẹ ti ń pè, àkí gbogbo yín pápátá láìpẹ́ ọ̀kan. Ẹ̀yin tiwa tẹ́ ń pè wá láti France, gbogbo yín la kí o. Ẹ̀yin tẹ́ ń pè wá láti Asia, gbogbo yín la kí pápátá, láti India, láti Japan, láti China, láti Russia, gbogbo yín pátá la kí láìkú ìkọ̀ọ̀kan. Àkí yín o, àkí ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bó ṣe ń lọ, ẹ kú bọ́rọ̀ ọmọ Yorùbá ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run á kúkú bá wa tò ó, Ọlọ́run á kúkú bá wa ṣe lọ́nà tó tọ́. Èmi máa ń sọ ní gbogbo ìgbà yìí pé iṣẹ́ tí Ọlọ́run bá pinnu kò sí ẹnikẹ́ni tó lè bàjẹ́, ẹnìkan ò lè báṣẹ́ Ọlọ́run jẹ́. Yorùbá ní ẹ̀dá ò lè pa kádàrá dà, wọ́n kàn lè fawọ́ aago sẹ́yìn ni. Kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká ní ìṣẹ́jú kan fún Saheed ọmọ Bọ̀tá. Ó sì ń ṣe mí bíi pé àlá ni, bíi pé kò kú, ṣùgbọ́n ìṣẹ́jú kan ká ní fún. Kí ọba Olúwa kí ó dẹlẹ̀ fún ọmọkùnrin náà, tó bá jẹ́ lótìtọ́ ló ti kú, má ṣe o. Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín lẹ́ẹ̀kan sí, Ọmọlúkà lèmi jẹ́, orúkọ mi ò yí padà, kò pé méjì. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní Facebook, ẹ bá wa pín ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní YouTube, ẹ má ṣàláì bá wa pín. Bẹ́ẹ̀ bá ṣe ń bá wa ń pín, ẹ máa bá wa ẹ mọ bó ṣe ń lọ, ẹ máa bá wa ṣètò ẹ̀. Oòduà ni mí, ọmọ Oòduà ni mí. Èmi náà wish kó jẹ́ bẹ́ẹ̀, kó jẹ́ pé ṣe ló pretend fún wa, ṣùgbọ́n láti iṣẹ́ àná ni ariwo yẹn ti jáde báyìí pé ó ti kú. Tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n ti fi fọ́tò ẹ̀ hàn wá, ó yẹ kí wọ́n kó ti sọ̀rọ̀, ó yẹ ká ti rí. Èmi náà gbọ́ táwọn kan sọ pé irọ́ ni pé kò kú. Ó wù mí, bá a bá ń jà bíi kábúkọ̀, lẹ́yìn gbogbo yín pápátá lẹ mọ̀ mí, ẹ mọ̀ yìí pé bí mo ṣe wà yìí, kò sí kankan nínú àwọn tí wọ́n tẹ̀lé Onítìrí lọ tí mo gbàdúrà ikú fún. Mo máa ń sọ níbí pé òye ni òye wọn. Mo dẹ̀ ti wá rí pẹ̀lú àrídájú pé ọmọbìnrin tó ń pè ní Dúpẹ́ yẹn, ọmọbìnrin yẹn ò fi ojú lásán wá rìnrìn àjò yìí, kò wá pẹ̀lú ojú lásán. Àwa kan wà tó jẹ́ pé oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé wa dúró. Kò sí bó bá ṣe kọ́kọ́ tó bá àtẹ́ǹdì sí ẹ, tó bá bá ẹ sọ̀rọ̀, àwọn ènìyàn ni tòró ti parí iṣẹ́ yẹn sórí ahọ́n sí ètí ẹ̀. Ibẹ̀ ló parí iṣẹ́ yẹn sí. Kò sẹ́ni tó bá ti fi ẹnu yẹn tó bá ti fi bá sọ̀rọ̀, ẹni tí ò bá dára ẹ̀ lójú, kíní yẹn máa mú. Ìdí tẹ́ ṣe rí tí gbogbo èèyàn wọ́ tẹ̀lé nìyẹn, wọ́ọ́. Wọn ò tiẹ̀ bójú ẹ̀yìn kan rò ó. Ẹ̀yin tẹ́ pera yín lábíyamọ, ẹ̀rọ àròjinlẹ̀ yìí pé obìnrin tó ní káwọn èèyàn jáde yìí, kí ni agbára tí wọ́n ní kan fẹ́ lọ fi kojú Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì? Fọdípàtì bẹ́ẹ̀ wọ́n dájúdájú gbogbo yín lẹ wà lábẹ́ ìdè Onítìrí, Dúpẹ́ Abíọ́lá Onítìrí. Gbogbo yín lẹ wà lábẹ́ ìdè ẹ̀. Ògùn ẹ̀gbọ́n gbogbo yín, ó mú ìyá Ayọ̀ Brown, ó mú Fúnkẹ́ Bello, ó mú gbogbo yín pátápátá. Màá mi kú ibí tí a mọ̀ pé mo ti bá yín yọ̀, mo ti bá yín yin Ọlọ́run pé ògo ni fọ́lọ́run pé wàhálà obìnrin yìí ká kúrò lórí yín. Tẹ́ ẹ bá fúnra ara yín padà sínú ìgbèkùn ẹ̀, ó wù yín ni o. Ìwọ tó o bá fẹ́ nísìnyí kó o tètè gbá rìbáàsì.
torí tí ìdájọ́ Ọlọ́run bá máa sọ̀kalẹ̀ sórí Dúpẹ́, ìdájọ́ ayé máa sọ̀kalẹ̀ sórí ẹ̀, ìyẹn ò dẹ̀ ní dádájọ́ ọ̀tọ̀ Ọlọ́run dúró. mo ń sọ ní gbogbo ìgbà, ohun tó ní kálukú bá ṣe òun ló máa jẹ èrè ẹ̀. bó o bá ṣe rere ó jèrè rere, bó o bá ṣe búburú wàá jẹ èrè búburú. ẹ̀yin tí mo wá gbìyànjú, ẹ̀yin tí mo ẹgbọ́, torí ẹ̀yin kan ẹ ti wá rí bí opportunity, ẹ̀yin tẹ́ nínú ń bí yín tẹ́lẹ̀ pé kò sí kan tó ń jẹ́ Yorùbá nation, nítorí rádaràda tí Dúpẹ́ jáde tó ṣe, Onítìrí tó jáde tó ṣe, ẹ̀yin kan wá rí bí excuse, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kú gbé. nígbà tí mo wo fídíò àwọn ọmọ Haúsá, ọmọ Haúsá bíi Fúlàní, ó sọ fún bàbá yẹn pé everybody dey for peace, you wan cause trouble, God punish you, no go better for you and that Yorùbá nation. ó dẹ̀ sọ fún pé kò ní dáa fún àti Yorùbá nation yẹn. èsúrú ẹni rí pòun ló kọwọ́ ẹni bẹ́ẹ̀ pọ́ni. tó bá ṣe èmi tí bá wà lójú ìjà bẹ́ẹ̀ tí mo dẹ̀ ń wo ikú bí eléyìí, mi ò ní parọ́ fún yín, ẹnu tó fi sọ pé kò ní dáa fún Yorùbá nation yẹn máa gbá lẹ́sẹ̀ẹ́. ẹ jẹ́ kán gbá mi ní mẹ́rin, kán lù mí lẹ́ẹ̀mẹ́rin, tàbí kán wó nǹkan mọ́ mi lórí, tàbí kán yìnbọn pa mí. ó parí ni, tó bá ti kú ó ti kú náà nìyẹn. ẹnu tó fi sọ yẹn máa ń gbé sùn pé mo bá ẹnu yẹn jẹ́. èsúrú ẹni òun ló kọwọ́ ẹni bẹ́pọ̀. imagine kọ́mọ Fúlàní máa sọ pé kò ní bẹ́tà fún Yorùbá nation. ẹnìgbà tó jẹ́ pé gan tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá, a rí nínú yín tó ń jáde tẹ́ ẹ̀ ń sọ pé kì í ṣe Yorùbá nation ló kàn. a rí nínú yín tó ń jáde tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀ support Yorùbá nation. ẹ lọ láròjinlẹ̀, kò sí èmi kí má tiẹ̀ sọ tẹ́lẹ̀ òní ẹ̀jẹ̀ sọ tara mi. mi ò kì í ṣe amukun mẹ́kọ̀ọ́, mi kì í ṣe àrídì, mi ìdẹ̀ kì í ṣe anúmọ̀dárò. mo ronú mi ni, mo rí wípé kò sí ọ̀nà àbáyọ kankan fún Nàìjíríà táwa mú ẹ̀yìn àyàfi tí Yorùbá bá dúró. mo láròjinlẹ̀ ní Ọlọ́run fúnra rẹ̀ mí sí mi, ó fi òye yẹn sí mi ní ọkàn yìí pé ọmọ yìí ọ̀nà rèé. gbogbo àwọn ọmọ Yorùbá lọ́lọ́run fi sí lọ́kàn. àfẹni tó bá lo agídí tó kọ̀ tó lòun ò ní tẹ̀lé òfin Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ nínú yín lórí ẹ̀jẹ̀ kó rí bẹ́ẹ̀, tó jẹ́ pé Ọlọ́run fi hàn yín rí ẹ mọ̀ pé ohun tó tọ́ rèé, bọ́ nítorí ìwà ipá, ìwà ìkà, ìwà ibi tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́bí sọ pé kò sí kan tó jẹ́ Yorùbá nation. ẹ jókòó yín kẹ́ ẹ ronú yín. if it is that alone, ìpẹ́ láti ọdún 19 gbọ́rọ́rọ́ wọ́n ní Nàìjíríà kò bẹ̀tá. mo ṣe dé lẹ́bù kan, mo bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn orin táwọn olórin ti kọ sẹ́yìn. mo play orin kan fún yín rí, tó bá ọkọ̀ yẹn pé wọ́n gbé mi ní copyright strike mi, òní ò jẹ́ fẹ́ lórí wọ̀nyẹn mọ́. mo play orin yẹn fún yín, Barrister ló kọ lọ́dún 1979. ó lóun láàlá kan, ó láàlá tóun rí, ó lóun rí pé Nàìjíríà pín sọ́nà mẹ́ta. ẹ̀yin tẹ́ mọ orin yẹn ẹ̀ understand yẹ. ó lóun rí pé Nàìjíríà pín sọ́nà mẹ́ta. Barrister tó ti kú ìtòsíolùgbé tó kọ ọ́ lórí orin yẹn sì wà lórí social media dọ́là 1970, bóyá 79 ló kọ orin yẹn, 1980, 40 something years ago. Báyọ̀ Adégbóyè gan ní 1983 ó gbé àwo rẹ́kọ̀dù kan jáde, ó pè ní ìlú le koko. ìlú le koko Ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ o. ìlú le débi wípé bàbá ò lè bí ọmọ bóyá ó ti yó, àyàfi bóyá ó ti jẹun. a ò tún wá lè jẹun tó wù wá mọ́, ohun tí a rí la dẹ̀ ń jẹun. 1980 síbẹ̀ ẹ̀dẹ̀ sọ padà. ǹjẹ́ ẹ tiẹ̀ ṣe ìwádìí kí ni ìpìlẹ̀, kí ni root ìtọ́ pàtí gbogbo nǹkan fi ń bàjẹ́? 1980 ló kọ tiẹ̀, Òbí kọ̀mọ́ndà kọ tiẹ̀, bàbá Ògúndé ó kọ tiẹ̀. ìlú lé o kò sówó lóde, tani mo ló kọ yẹn ní tiẹ̀? obìnrin kígbe, ọkùnrin kígbe, kálukú ló kígbe owó. ẹnìkan ló kọ 1980 or 70 ni wọ́n kọ. ó fi hàn yín pé kì í ṣe pé ìlú ṣẹ̀ṣẹ̀ lé, kì í ṣe pé nǹkan ṣẹ̀ṣẹ̀ nira fáwọn èèyàn.
síbẹ̀ ẹ ronú o, ẹ ro ìpìlẹ̀ ibi tí gbogbo ẹ ti ń lé o. Ó yá nú ẹ̀ láwà títí Sunny Adé kọ tiẹ̀ o. Nígbà tó di 1988 or I think 1988 or 89 tẹ̀lé mi jáde Tìmí Ọ̀rọ̀kọ̀yà ó gbé tiẹ̀ jáde. Iléyá o ọmọ Nàìjíríà iléyá ohun gbogbo ló gbówó lérí owó ọkọ̀ ò ṣeé sọ búrẹ́dì pẹ̀lú mílìkì ìyẹn sáti di májèlé ilé tìyà ò jẹ́ alọ 1980. Tẹ́ ẹ bá wò ó sí àsìkò yìí 30 something years tí wọ́n ti pariwo pé nǹkan lé pé ilé yá tẹ́ ẹ bá mọ̀nà tẹ́ ẹ ń gbà lọ ẹ padà sí ilé. But ẹ̀yin tẹ́ ẹ yá ìkà ọdún bí ènìyàn ẹ ronú lọ sẹ́yìn. Yorùbá ní téèyàn bá ṣubú ó yẹ kó bojú ẹ̀yìn ni kó wo ibi tó ti ṣubú. Ẹ ṣe padà sí ìpìlẹ̀ kẹ́ ẹ lọ ro àròjinlẹ̀ pé kí ló ń fa ebi ìyàn wàhálà tó ń ṣẹlẹ̀ igan kí ni ìpìlẹ̀ ẹ̀ kí ló fà á. Why can't we think for once? Nítorí pé Dúpẹ́ Onítìrí ó ti lọ ṣe rádaràdá ó ṣàṣemáṣe ẹ̀yin kan wá rí bí excuse ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé ẹ sọ sí ìran ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní fún wọn olè ní wọn ìkà ní wọn ẹ kò sí tó jẹ́ Yorùbá nation ẹ máa gbé gbogbo wọn ẹ máa arrest wọn ẹ bẹ̀rẹ̀ sí ní sọ tó wù yín torí pé kí ni ẹ̀yin fúnra ara yín ẹ láròjinlẹ̀ tẹ́lẹ̀ rí ẹ nínú dídùn ẹ nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ rí. Ẹ lọ ronú yín ìlú le àwọn àlẹ́gbọ̀n títí àwọn oní hip hop tún bẹ̀rẹ̀ tiwọn dàgírí ńkọ́ Nàìjíríà gàgàgàgà Nàìjíríà ni mo tẹ̀lé tọ́lọ́pàá máa tọrọ bára èèyàn 6 péré wọn máa wà nínú yàrá kan kíní kan so fọ̀tò òun náà pọ̀ tiẹ̀ ó kú lọ. Everybody is shouting ó le kí ni reason tó fi le tí ò sí àyípadà tí ò sí changes. Then if that should be the case, Atumasi modern era. I remember in 1996, tí mo jókòó school tí mi ò lọ school mọ́, owó school mi. I was at home for good 4 years. Ìgbà tó di 1999, I mean year 2000, mo ṣe tún padà bẹ̀rẹ̀ school because I couldn't afford to pay my school fees. Listen, kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi yé. Nígbà tó di 1999 tí ìjọba bíi dé gbogbo yín lẹ̀ ń yọ̀ inú yín dùn ẹni ìjọba tuntun ti dé tó máa ṣayédẹ̀rọ̀. Ọbásanjọ́ kọ́ síbẹ̀ ó di president. Throughout ọdún 8 tọ́básanjọ́ lò kò sí kankan tẹ́lẹ̀ tọ́ka sí pé àyípadà rere tọ́básanjọ́ ṣe nínú ayé àwa ọmọ Nàìjíríà rèé. Tí wọ́n bá wà ẹ́ pọ́ìntì ẹ̀ the only thing that ẹ sọ nípa Ọbásanjọ́ ó gbé handset wá Ọbásanjọ́ ṣe handset lẹ́yìn náà kò sí mọ́ ìwádìí bẹ́ẹ̀ fi hàn pé Ọbásanjọ́ gan kọ́ ló gbé handset wá ó kàn láísẹ̀nsì ẹ̀ ní òun kọ́ ló gbé wá. Tinubu started it according to bá ṣe gbọ́ àwọn Airtel àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà olórúkọ tó ń jẹ́ gbà yẹn bóyá zay náà ń jẹ́ àbí kìíní kan náà ń jẹ́ Econet náà ń jẹ́ gbà yẹn they were Econet later na change tán di zay later na wá di Airtel. Ọbásanjọ́ ṣe ariwo lẹ̀ ń pa ìdúlé ebi ń jà ìyàn mú kò sí kankan ìjọba ò dáa wọn ò ṣe Ọbásanjọ́ ṣe léè tó fẹ́ ṣe ó lọ. Ọbásanjọ́ lọ ó gbé Yar'Adua síbẹ̀ Yar'Adua tí bá ṣe pọ́ síkì ní ìbá ṣe bẹ́ńbẹ́ kò sí bẹ́ńbẹ́ tí Yar'Adua fẹ́ ṣe bẹ́ńbẹ́ kankan ò sí lọ́wọ́ ẹ̀. Yar'Adua bá yín sọ ó sọ ẹjọ́ ọmọ ẹgbẹ́ tábàbì kan ń bì kan ó máa bàjẹ́ sí ni wọ́n ní o lásídẹ̀ǹtì gbogbo ẹ̀rẹ̀kẹ́ ẹ níbí gbogbo ẹ̀ gé dànù wọ́n wá ní kán gé ẹran lẹ́sẹ̀ ẹ kán fi dí ibi tó gé dànù ń bí ibi tó gé lẹ́sẹ̀ ẹ kí ló fẹ́ kọ́ bá ẹ̀ padà bóyá wọn lọ gé mi níbi ìdí ẹ wọn á fi dí ẹsẹ̀ ẹ ìdí tó gé ńkọ́ wọn á lọ gé lára ẹ̀yìn ẹ wọn á fi dí ìdí
ẹ̀yìn tí wọ́n gé lára orí ẹ̀ wọ́n fi dí ẹ̀yìn. That is how it is. Tí wọ́n bá sọ ní pé Yar'Adua ṣèjọba ó dáa, ó mú epo wálẹ̀ torí pé kí ni ó san subsidy lórí epo. Ẹ yóò mọ̀ pé kankan láfi dín kankan ni. Yar'Adua ṣe ó dáa. Ìdí tẹ́sẹ̀ ní tí gbogbo ẹ̀ ò lójú gbà yẹn ni pé Yar'Adua tó wá sickness yẹn ló ṣe kú pa. Kò lè jẹ́ kó lè ṣe tó fẹ́. Tó bá jẹ́ pàyè gbà ní gbogbo yìí lè máa ṣépè fún Yar'Adua lóde. Ẹ ṣépè fún Yar'Adua. Ẹ pín program yìí ló ṣẹlẹ̀. Èpè lè máa fi sí Yar'Adua lọ sọ́run. Ṣùgbọ́n Ọlọ́run fi àìsàn yẹn ó fi bò láṣìírí pé jẹ́ kí lè kọ́ba ẹ̀. Ó lè jáyàn fẹ́ Ọlọ́run. Yar'Adua lọ Jonathan dé, èpè lẹ́bẹ̀rẹ̀ lórí Jonathan. Ọjọ́ tí Jonathan wọlé, ọjọ́ yẹn lẹ́bẹ̀ sí ní strike. Ọjọ́ yẹn lẹ́bẹ̀rẹ̀ sí wọ́de, ìlú le, ebi pa wá, Jonathan must go, Jonathan must this, Jonathan must that. Ẹ tún bẹ̀rẹ̀ wàhálà. Jonathan ṣe èpè lẹ́fi sí lọ. Ìlú ò dáa, ìlú ò fararọ lẹ́ ń pariwo. Jonathan tún gbéra, ó tún lóò fẹ́ ṣe lẹ́ẹ̀kejì. Ẹni kò sí tó jọ, ẹ lọ́lọ́run ti yan mẹ̀sáyà fún yín. Buhari ni mẹ̀sáyà náà. Buhari tún wọlé, èpè lẹ tún bẹ̀rẹ̀. Orí èpè yẹn lẹwà tútú ẹ jẹ́ kó ṣe lẹ́ẹ̀kejì ẹ̀ so that kò ní sí dáadáa wà dúró, ẹ jẹ́ kó ṣe lẹ́ẹ̀kejì kó tó parí ẹ̀kejì. Nàìjíríà tọ́ǹtò ọ̀run àpáàdì. Kò sí, I don't know if there is any definition of ọ̀run àpáàdì ju Nàìjíríà lọ. Nàìjíríà gangan ní pẹ̀lú ọ̀run àpáàdì. Ó fi ọ̀run àpáàdì ó fi hàn yín kí Buhari tó kúrò bẹ̀ kó tó lọ. Ẹni Tinubu ló máa táyé ṣe. Tinubu débẹ̀. Sẹ́rí gbogbo àwọn pípù wọ̀nyí èmi ò ń blame wọn. Ìpìlẹ̀ ní kókó. Kí ni ìpìlẹ̀ Nàìjíríà? Ẹbí expect kó máa dáa. Ìwọ tó mo sọ mo repeat ẹ̀ 24/7. Tó o bá kàwé, if you are educated, tó o pass through anyway, màmá yẹn ti sọ and I quote. Màmá Sophie Olúwọlé professor yẹn tó ti late kọ́lọ́n kó délẹ̀ fún. Ó ní kì í ṣe, ó ní ìyàtọ̀ wà nù being educated and having a Western education. Ìyàtọ̀ wà nù méjèèjì gbọ́ngbélé. Common sense àti Western education ó jìnnà síra. So mi ò lè blame ẹ tó bá lò ní master dání, tó ní PhD dání, and yet you can't think láti mọ̀ yìí pé ibi kan ní problem Nàìjíríà ti wá until tá a bá tàkù ibẹ̀ because ní common sense ni. Tó bá yẹ kó ní common sense wàá mọ̀ yìí pé tí nǹkan bá ń bàjẹ́ tó dẹ̀ ń continue tó ń bàjẹ́, ibi tó ti ń bàjẹ́ yìí ó yẹ kẹ́ ẹ tàkù ẹ̀ ni. But ní common sense, ọ̀tọ̀ ní kó lọ school kó lọ university. That is Western education. It's quite different from being intelligent, being educated. Education tẹ́yìn pé yẹn wá educated yẹn is Western techniques ni. Ọgbọ́n tí wọ́n nìyẹn ó yàtọ̀ sí tiwa pọ́nbélé, ó yàtọ̀ sí ìmọ̀, ó yàtọ̀ sí òye, ó yàtọ̀ sí làákàyè. Ọ̀pọ̀lọpọ̀ yín dálé lọ yunifásitì ẹ̀ ní làákàyè, ẹ̀ lọ́gbọ́n, ẹ̀ lọ́pọlọ. Because tẹ́ bá ní ọpọlọ tẹ́ láròjinlẹ̀, ẹ rò ó pé kí ló dé? Wọ́n ní nǹkan ò dáa, ibo ni àìdá yẹn ti wá? Kí ló fa àìdá? Miss B, thank you, God bless you. Kí ló fa tí ò fi dára? Ẹ jẹ́ ká lọ tàkù ibẹ̀. Àwọn kan tọ́lọ́run dẹ̀ ń lò ojoojúmọ́ ni wọ́n ń sọ fún yín wípé ibi tí ò ti dáre, ibi tí ò ti dáre, ẹ jẹ́ ká dí ibi, ẹ jẹ́ ká tàkù ibi, ẹ jẹ́ ká tún bí ṣe. Ṣùgbọ́n gbogbo yín torí ìjẹkújẹ, torí ìwà àìlọ́pọlọ lórí yín, ẹ believe pótọ́. Síbẹ̀ ó ń gba ẹnu yín ẹ̀ jáde, ẹ sọ pé kò sí kan tó jẹ́ Yorùbá nation mọ́, ká máa kó gbogbo wọn, ká máa pa gbogbo wọn dànù, ká ti gbogbo wọn mọ́lé. Orí yín ò pé. Àìfọ́ra àwọn ọmọ Yorùbá òun ló mú kó nídìí wọ àárín wa dọ̀la. Táàdẹ̀ mọ̀ wípé ó ní iṣẹ́ tó woman yẹn tó ní iṣẹ́ tó wá jẹ́ ara àwọn ìka ẹ̀dá, ara àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá. Kò sígbà tí máa ronú tó obìnrin yìí èmi ló kọ́kọ́ pè kó tó wọ Yorùbá nation, omijé máa ń bọ́ lójú mi ni. Mo dẹ̀ sọ́mọ̀ tún sọ, ìmọ̀ràn tínú mi bá ń bàjẹ́ lórí ọ̀rọ̀ onítìrí kò ní ní ìsinmi ọkàn. Obìnrin yẹn kò ní ní àdàbí nìkan ni
tó bá jẹ́ pé tó ń ṣe fún Yorùbá yìí tó bá jẹ́ pé tó tọ́ lójú Ọlọ́run ní sẹ́ẹ̀ tó bá ti tọ́ lójú Ọlọ́run á escape ẹ̀ bọ̀ tí ò bá ti tọ́ tó jẹ́ pé mọ̀ọ́mọ̀ wọ́n gbéṣẹ́ náà tó wá ń ṣiṣẹ́ yìí ni kò ní nísinmi ọkàn àwọn ọmọ tó bí ò ní nísinmi àdàbí. Ẹ bá mi pín prógrámù yìí Ọládòkun, ẹ bá mi pín, God bless you. Oyè ipò ẹ bá mi kí Michael, ẹ pín, ẹ bá mi share, God will bless you. Ojú òní tì yín o, ẹ ṣé gan. This life is so complex and so simple. Kò sẹ́ni tí ò mọ òtítọ́, kò dẹ̀ sẹ́ni tí ò mọ òdodo. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ̀rù yín ń bà mí. Ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń bẹ̀rù torí ẹ̀yin gangan ní èṣù, ẹ̀yin gangan ní ọ̀dàrà, ẹ̀yin gangan ní Sátánì, ẹ̀yin gangan ní ajẹnilẹ́sẹ̀, ẹ̀yin gangan la bà ọba yìí jẹ́. Ẹ̀rù ikú ò bá èmi kan sọ fọ́lọ́run pé kó lọ́ra ẹ̀mí mi ni. Èmi kan bẹ Ọlọ́run ni pé kó jẹ́ ìpẹ́ láyé mi kémi náà fojú mi rí iṣẹ́ tí mo ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Bó bá jẹ́ rere ni kí n jẹ́ láyé, ó dẹ̀ jẹ́ búburú náà kí n jẹ́ láyé kí n tó máa lọ. Because tẹ́yin ò bá mọ̀ pé Yorùbá ń jẹ ìyà, èmi mọ̀ ìmọ̀ ti yín mi tẹ́ ẹ̀yin lè má mọ̀ nítorí pé oróúnjẹ méjì jẹ, oróúnjẹ mẹ́ta jẹ, ìyà ò jẹ Yorùbá, àánú ń ṣe mí fún ẹnu yìí. Ibi tó tún dùn mí sójú ni pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ tún gbéra kúrò Nàìjíríà, ẹ tún lọ sókè òkun, ẹ lọ Canada, ẹ lọ America, ẹ lọ UK, ẹ lọ Germany, ẹ lọ Spain, ẹ lọ France, ẹ lọ Italy, ẹ lọ kákàkiri, ẹ rí bí wọ́n ṣe ń ṣe ìlú níbẹ̀, ẹ rí báwọn orílẹ̀-èdè yẹn ṣe ń tọ́jú àwọn ọmọ ìlú wọn níbẹ̀. Síbẹ̀ ẹ gbàgbọ́ pé yà ń jẹ ìran Yorùbá. Ẹ rí development níbẹ̀. Síbẹ̀ ẹ bèbí ẹ tún máa sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation. Ó mà ṣe o. Ṣé bẹ́ẹ̀ mi ni mo jókòó yìí? Mi ì travel lọ country kankan rí. Ìlọ gbogbo bí tí mo ṣe travel out dé láyé mi ò ju Benin Republic. Mi ò dẹ̀ rọra mi pé travel màá lọ tó bá wù mí màá rìn. Ìrìnàjò afẹ́ kíkan ṣeré lọ kí tún padà. Ilẹ̀ yìí kò síbi táwọn ń sá lọ. Àjọṣe ni tó bá máa gbà láàfin. Àfi tẹ́yìn tẹ́ wà ní Amẹ́ríkà, wà ní Canada, London, tẹ bá kàn sọ Ọmọlúkà wá ṣeré lọ́dọ̀ wa kí n lu ọ̀sẹ̀ kan kí n lu ọ̀sẹ̀ méjì kí n máa padà bọ̀ nílé ni. Èmi sọ ni màmá tó bí mi Canada ló gbé títí kọlọ́jọ́ tó dé. Tẹ́mi bá ní interest màá máa lọ. Àwùgò kó tó kú mo ti sọ fún pé kò pọn dandan kí n wá jókòó sí Canada. I can live in Nigeria and make it. Mò ń sọ. Ilẹ̀ yìí àwa máa dúró, a máa ṣe ni. Àjà ìjà Yorùbá nation àgbà. Tí n bá lọ sí Canada, tí mo lọ America, lọ anywhere, mo ṣe fàájì lọ ní ìpadà wálé dandan ni. Ẹja sí mi. Kí ló dé wọ́n flag wa? Ẹ bá wa pín program ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook ní kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Tí nọ́mbà yẹn reduce. Why is it reducing? Ẹ má jẹ́ kó reduce. Ẹ má jẹ́ kó reduce. Ẹ pín. Ẹ pín. God will bless you. Gbogbo yín pápátá lẹ bá ń tẹ́ ẹ bá mi máa pín. Ọlọ́run ò ní dójú tì yín. Àìfúnra ló jẹ́ kí woman yẹn rí àárín wa wọ̀. Àti wípé kò wá lásán. Ṣé ẹni kan tọ́rọ̀ yẹn fi ń surprise mi? Àwọn tí onítìrí dìídì mú jù tó kó sínú kó lójú, àwọn tó so call SU tó láwọn jẹ́ SU ni. Wọ́n tún fi ẹ̀mí mímọ́ tan àwọn tó láwọn lẹ́mí mímọ́ wọn. Olúwa gbà mí o. Wọ́n fẹ̀mí mímọ́ tan àwọn tó láwọn lẹ́mí mímọ́. Ibi tára ti ń fún mi, obìnrin yẹn á jáde àmì ẹ̀mí mímọ́ o. Adẹ́mọ̀ sẹ́pẹ̀. Ẹ̀yin kan dẹ̀ pẹ́ra yín lọ́mọ Ọlọ́run ẹlẹ́ń gbàdúrà. Ẹ̀dẹ̀ ń tẹ̀lé irú ẹ̀dá bẹ́ẹ̀. Àti ẹ̀gbọ́n Táyọ̀ Brown kò fìgbà kankan sọ pé òun jẹ́ SU. Ṣùgbọ́n ó máa ń gbàdúrà ó máa dúrà ń gbà. Bó ṣe ń gbà tó ló tẹ̀lé orí tìrí. Ó gba yàtí ládùúrà ó dẹ̀ ń ṣe pírígìdì lóògùn. Ayọ̀ Brown. Àbúrò ẹ̀ Fúnkẹ́ Bello ìyẹn àbúrò Jésù lòun ní tiẹ̀.
àbúrò Jésù ọ̀ká sọ pé àbúrò Jésù ìyẹn ni the best thing tá lè fi qualify yẹn. Agbàdúrà onítìrí dẹ̀ gbẹ́mi mímọ́ dé ó fi tán gbogbo yín ẹ̀dẹ̀ hásá bẹ́ẹ̀ ẹ pẹ́ra yín lábíàmọ́ ẹ̀rù àròjinlẹ̀ yìí pé kò sí báwọn ọmọkùnrin yìí tẹ̀yìn rán pé ká jáde lọ yìí kò sí májìkì tán fẹ́ ṣe wọn ò lè kojú ìjọba kò sí agbára tán ní wọn ò lè kojú ìjọba ẹ̀dẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹni kan máa lọ àwọn ọmọ tí yìí wà lọ́dọ̀ yín ní UK o ayọ̀gbọ́n àwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀ o ẹ̀ tí wọ́n pé káwọn náà wá tẹ́rí sí o ẹ̀yin fúnra yín jókòó sọ ẹ̀ jáde o ẹ̀dẹ̀ jábíàmọ́ ẹni tí wọ́n yìnbọn sẹ́sẹ̀ ẹ̀ tán bọ ẹsẹ̀ ẹ̀ jẹ́ eléyìí tán yìnbọn sórí ẹ̀ eléyìí tán ló kú àmọ́ bóyá òótọ́ ni wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn Ọlọ́run á béèrè ẹ̀ lórí gbogbo yín Ọlọ́run á béèrè ẹ̀jẹ̀ wọn lórí gbogbo yín torí kò sẹ́ni tí ò ẹ bá ń wórúkọ kò sẹ́ni tí ò lè jáde kò sẹ́ni tí ò lè lu ọgbọ́n kò sẹ́ni tí ò lè lọ gbá àlùmọ̀kọ́rọ́ yín kó fi wórúkọ sáwà wọ́n sọ fún báwa ò lè ṣe nǹkan tán ṣe yẹn ni we can do it but a lè ṣe é ìdí ni wípé kò sí agbára lọ́wọ́ wa a níbọn a lọ́kọ̀ a ládàá a ní weapons a ní kankan aláfẹ́ kojú ìjọba ṣé àwọn cartridge tẹ́ kó jọ àtàwọn àdá àti megaphone ṣé òun náà fi ń jagun òun náà fi ń gbàjọba orí yìí ti gbálẹ̀ gbogbo yín pápátá tẹ́jọ́ ṣèpàdé òun ayé yìí ti tán ayé yín ó tán gbòrògbòdò no ìdí ká jòkó ká ronú sọ̀rọ̀ yìí ẹlẹ́gbà Yorùbá ẹjọ́ ṣé gáràjì mọ́tò lẹ fẹ́ gbà ní ẹ̀yin dírẹ́fà tẹ́ wà pẹ̀lú mi bí tẹ́ ti dàgbà ni mò ń sọ kì í ṣe àwọn dírẹ́fà tuntun àwọn dírẹ́fà tó ti jàjà gáràjì rí ni mò ń sọ táwọn dírẹ́fà bá fẹ́ gba gáràjì odidi ọdún kan wọ́n sì lè máa plan yẹn odidi ọdún méjì wọ́n ti máa plan sílẹ̀ wọ́n bá fẹ́ gba gáràjì wọ́n dẹ̀ plan ẹ̀ pa ní ọjọ́ tó bá fẹ́ gbà wọ́n ti ṣe gbogbo iṣẹ́ wọn pé ìwọ ibi ìdí kò gbà ìwọ gbà mí ìwọ lọ mú lágbájá ẹ̀yin ẹ lọ dé kàmì tó mọ́lẹ̀ ẹ̀yin lè máa ṣe announcement ẹ̀yin ní kẹ́ gbà wọ́n plan yẹn ẹ̀yin ti àwọn ọmọ ọlọ́mọ ẹ tì wọ́n sí bèbè ikú ẹ tì wọ́n sẹ́nu ikú ẹ dẹ̀ péra yín lábíyamọ́ Nàìjíríà lẹ́dẹ̀ ń gbẹ́náwó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò dá wàhálà kò dá yán-yán ẹ dẹ̀ dédé tì wọ́n pé kán lọ máa jáde kán láwọn ń gba ìjọba ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá opportunity yẹn tẹ́lẹ̀ ń kórìíra Yorùbá ẹ̀yin tẹ́ ti kórìíra Yorùbá nation tẹ́lẹ̀ torí ìjẹkújẹ tẹ́ ń jẹ nínú Nàìjíríà tẹ́ wá opportunity yẹn sọ pé ká máa kó gbogbo àwọn tó bá ṣe Yorùbá nation orí yín ti dọ́ta orí yín ti kú ẹ gbádùn bí blame yín àwọn irúkirú ọbẹ̀ wọ tó ní ẹ gbọ́dọ̀ táwọn ọmọ wọ̀nyẹn sọ ẹ gbọ́ gbogbo convention tí wọ́n mẹ́kì náà tó ní kálukú wọn pariwo tí wọ́n sunkún pé ṣe náà tàn wọ́n àwọn ọmọ pé rọ́ọ̀dì wọn náà máa fáwọn níṣẹ́ wọn náà máa fáwọn ní kinní kan ẹ orí yín kú this woman came out tó sọ fún yín pé òun ti ṣe website tó ti máa fún yín níṣẹ́ láti bí ọdún bíi 3-4 tó ti lóun ṣe website yìí ẹ kò sí ẹnìkan tó ríṣẹ́ níbẹ̀ website ń gan òṣìṣẹ́ mọ́ kò fọ́nṣọ̀ mọ́ website wo fọ́nṣọ̀ mọ́ and yet ẹ̀yin kan sì pàpà tẹ̀lé ẹ jẹ́ sọ àṣírí fún yín gbogbo bá ṣe sọ pé a fẹ́ lọ àwọn Fúlàní mọ̀ pé kò sí májíìkì tá a máa ṣe a máa lọ àwọn Fúlàní ló gbé technique yẹn dìde wọ́n sọ àwọn tó súnmọ́ Babangida wọ́n ní Babangida ti sọrí wípé òun mọ nǹkan tó lè fi mú Yorùbá owó àti ipò tó o bá ti lè fi méjì yẹn bọ́mọ Yorùbá ṣe pé wọ́n á ta ọmọ ìyá wọn pé Yorùbá máa ta ọmọ ìyá ẹ̀ á pa ọmọ ìyá ẹ̀ torí owó torí ipò ọ̀nà yẹn làwọn rò tí wọ́n gbà tí wọ́n fi wọlé sí wa lára lọ́wọ́lọ́wọ́ yìí òun ló gbà tó fi mú Onítìrí mọ́ra Onítìrí dẹ̀ ń ṣiṣẹ́ wọn pàṣípàṣí wọ́n kọ́ lọ da ìrìnàjò yẹn rú Nàìjíríà gbọ́dọ̀ pín ilẹ̀ Yorùbá yẹn gangan ni kòkó ọbẹ̀ wa ẹ lọ wọ ẹ browse ẹ lọ browse that
kí ló wo bí nǹkan ṣe wọlé ní Nàìjíríà náà mẹ́rin bó ti mo ti ẹ̀gbẹ́ kí ní Google sí. God bless you, thank you so much. màá browse ẹ̀ jáde ẹni sùúrù fún mi kẹ́ wo gbogbo owó tí Nàìjíríà pè tó pọ̀ jù ilẹ̀ Yorùbá ló ti wá gbogbo owó epo ṣé wọ́n sọ fún yín pé wọ́n kọ́wọ́ epo fún yín ní Nàìjíríà ni àwọn bìrìtìkò àwọn kan ló tòkó tán jẹ epo yìí àwọn bìrìtìkò ń jẹ eléyìí tó kọ àwọn tó wà ní òkè àwọn náà wọ́n fi lámú owó epo Nàìjíríà ò wọ àpò Nàìjíríà òye eyín torí pé kí ni your ignorance ò jẹ́ kẹ́ ẹ rẹ́dí àti wádìí ẹ rẹ́dí àti mọ̀ títà. ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ibo ni Nàìjíríà sọ fún yín wípé wọ́n ń wa epo mò ń bọ̀ ẹgbẹ́ calculator yín síta wọ́n náà wá 1.6 million barrels per day ní Nàìjíríà 1.6 million, that is 1,600,000 barrels, and per barrel is currently àmọye tán ta barrel epo mo lè browse ẹ̀ jáde tó bá jẹ́ yẹn but let us even agree pé barrel kan is $70 now 70 multiply here per day ni o multiply by 1,600,000 that is per day ó mì pé ẹ máa generate $112 million lórí epo $112 million lórí epo ẹ change ẹ sí náírà multiply by ẹ jẹ́ ká gbà pé náírà now is 900 naira currently náírà is 900 naira multiply by 900 naira. a fún yín ní 100.8 billion 100.8 billion that is 100 billion and 800 million a fún yín ní èdè ẹ wá multiply ẹ by 30 days a fún yín ní 3 trillion and 24 billion naira 3 trillion not billion 3 trillion and 24 billion naira. ẹ̀yin èèyàn mi mo challenge gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́ ibo ni 3 trillion yẹn mo bí yín ni o ibo ló wọ̀ because kì í ṣe bẹ́ẹ̀ nìkan náà ti generate owó in a single month Federal Inland Revenue Service wọ́n generate 1 trillion naira wọlé fún federal government 1 trillion owó wọlé ní port yín over 30 trillion wọlé ní port ẹ bá tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ káti ẹ̀ gbà pé 1 trillion wọ́n declare fún yín láti port yín owó wọlé níbẹ̀ custom yín owó wọlé níbẹ̀ àwọn èèyàn dẹ̀ generate owó from Federal Inland Revenue Service FIROS wọ́n generate owó ìyẹn tó bá ti ṣàjọ the highest owó látijọ́ tí Tinubu ti débẹ̀ òun nìkan ló pín owó tó pọ̀ tó pín 1 trillion ó lé díẹ̀ wọn ò pín 2 trillion rí 3 trillion tẹ́ generate látòrí epo ibo ló wọlé sí wọn ò pín owó epo yìí ẹ fẹnu kàn rí kò dọ́dọ̀ yín rí àwọn bìrìtìkó àtàwọn olórí yín àwọn ni wọ́n ń jòkó sí tí wọ́n ń pín jẹ àtàwọn tó já ọ̀gá níbẹ̀ àwọn ni wọ́n ń jẹ owó tó ń gbà lórí ẹ̀ ní ilẹ̀ Yorùbá òun ni wọ́n ń kó tí wọ́n ń pín tí wọ́n ń ṣí ẹ̀ tí wọ́n tún wá gbọ́n lé yín lọ́wọ́ ẹ wo iye tó wọlé lápapá èló ni federal government ń san padà fún àpapá as allocation ẹ wo iye tó wọlé láti Àgbárá industrial estate tó wà ní Àgbárá èló ni federal government ń san padà fún wọn as allocation ẹ wo iye tí Ṣàngó Ọ̀tà l'Ógùn state ẹ wo iye tí wọ́n generate wọlé fún federal government the largest industrial local government in the whole Nigeria èló ni federal government ń san fún wọn padà as allocation ẹ̀yin Yorùbá ẹ wá ṣiṣẹ́ erin ẹ tí ẹ rí tẹ̀lé rí jẹ ẹ rí oúnjẹ ìràjẹ
adẹ̀ sọ pé gbogbo eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹni kò lè ṣeé ṣe, Nàìjíríà ò lè pín. Tẹ́jì bá sọ pé kò lè pín, tọ́lọ́run bá sọ pé ó ti pín, kí lẹ fẹ́ bọ́lọ́run fà? Ọlọ́run sọ pé orílẹ̀-èdè lòún dá ìran Yorùbá, adẹ̀ máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ó ní ìmọ́lẹ̀ ní wá fún gbogbo adúláwọ̀, adẹ̀ máa tàn mọ́lẹ̀ yẹn. Ẹni rárá, ẹ̀yin fẹ́ ṣàlẹ́jì Ọlọ́run ni, ẹ fẹ́ bọ́lọ́run jà ni, ẹni bá bọ́lọ́run jà máa rí ìjà Ọlọ́run. Ẹ jẹ́ ká bára wa sọ èyí tó ń jó òtítọ́. Nàìjíríà ò lè tò, Nàìjíríà ò lè dáa, Nàìjíríà ò lè rọgbọ, àwọn olórí wa gan mọ̀. Ó ní bó ṣe ń àwọn keep on màá máa sọ̀rọ̀ sí Sowore ni torí òun gan ó lè dé. Mo sọ báyìí, I am in the public domain, mo sọ mo ń tà lẹ́ẹ̀dí ẹ̀ náà. He has nothing to offer anybody in Nigeria. Tí Sowore bá mí good thing for the people of Yoruba land. I'm not talking of Nigeria. Tó bá mí ẹ̀, Sowore ò ní ever sọ wípé kò ní pariwo revolution pé òun fẹ́ lọ ṣe president. Ìtọ́ máa pariwo òun níbi tí problem Nàìjíríà ti wáyé. Ibi tí problem wa ti wáyé, ibẹ̀ ló máa tákù. Àtàkù ìṣẹ́dá kó máa pariwo pé new constitution for Nigeria. Tàbí kó máa pariwo restructuring for Nigeria. No restructure, no election. Tó bá pariwo wọn yẹn, àmọ́ ìpò fìtì mẹ̀kúnnù ṣe. Tí ò bá tiẹ̀ lè pariwo, tí ò bá lè pariwo Yorùbá nation, kó pariwo kankan ló méjèèjì yẹn. Àmọ́ kó tiẹ̀ sì ní the wild thing for the Yoruba people. For the people, for the masses, not just Yoruba alone. I have a big for masses. But you are shouting revolution. You want to be the president. You want to have a journey. You don't want to you want to have a project. Only me, but that's all that. You have the plan that can put in Yoruba. Because nobody like man, if it is so Nigeria, what? And then my pé táyà fi jẹ́ ayé tọ̀run fi jọ̀run, kò sí ọjọ́ táwọn British, kò sí ọjọ́ táwọn Fúlàní tí wọ́n lè gbà láyé pé ká túnṣe kó wáyé ńbẹ̀. Kò sí ọjọ́ náà bá yàtọ̀run kọjá, Fúlàní ò ní ẹ bàgbà kan restructure Nàìjíríà. Bá yàtọ̀run kọjá, British ò ní ẹ bàgbà. Torí ilẹ̀ Yorùbá ní kòkó ọbẹ̀ wọn ibẹ̀ náà ti ń bu ọ, tán ti ń pọ́n gbogbo ẹ̀, tán ti ń pọ́n mu. Wọn ò ní gbà nígbà bá restructure tí epo tó wà ní South tó di táwọn South ń control fúnra wọn, tó di táwọn fúnra wọn ń tà. Báwo ni British ṣe fẹ́ lágbára lórí ẹ̀? Eléyìí tó wà nílẹ̀ Yorùbá di nǹkan tí Yorùbá fúnra wọn ń control, tí ò sí anybody tó lè control ẹ̀ mọ́ wa lọ́wọ́. Báwo lẹ ṣe expect pé inú wọn á dùn? Lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mọ̀ ní. Níbi tí àwọn British kò ṣe dé, wọ́n ti rí páìpù láti Nàìjíríà bí tó fi ń wa rọ́ epo yín tó fi gbé lọ sí UK. Ẹ lọ bèrè. Go and find out. Ìtẹ́mi mọ̀ mi, mo fojú mi rí páìpù ẹ̀. Ọ̀nà Benin Republic náà gbé gbà. Ẹ lọ rí, mo fojú mi rí, wọn ò fi pàtàkì fún mi. Owó wọlé, ojú etí lẹ fi ń gbọ́ pé owó wọlé, ẹlòmíì kan máa ń kà nínú pépà ni. Ẹ̀gbọ́n tó fi ṣe. Ẹlòmíì ṣàgbọ́ pé wọ́n lépo ní Nàìjíríà ni. Ìjọ tó ti lépo ní Nàìjíríà, mo ń sọ fún ẹlẹ́ni tó bá mọ̀ kó mọ̀ débi. Ó jàǹfààní epo tí Nàìjíríà ní. Tó o bá búra pé o jẹ́rìí o lè kú torí ìbúra tó bú yẹn. Ó di àǹfààní epo yẹn nítorí wọn ò fi ṣe ẹ lóore rí. Nàìjíríà ò fi ṣe ẹ láǹfààní rí torí Nàìjíríà kọ́ ló ná. Àwọn kan ni wọ́n jókòó tí wọ́n ná owó epo Nàìjíríà tí wọ́n wà. I am confirming it for you. Ẹ̀dàdé tí the former CBN governor tó ní odidi $25 billion sọnù ní NNPC, wọn ò mọ ibi tó wọlé sí. Ẹ wá mọ tẹ́ pè ní $25 billion ni kì í máa ṣe náírà. $25 billion ó sọnù in the cover of NNPC, wọn ò mọ bó ṣe rìn. Ẹ mọ tẹ́ pè ní $1 billion ni transfer owó net gbogbo owó tí Dangote ní láyé lọ́run trans 2 ẹ̀ àbí 3 ẹ̀ ó mà là ń sọ nípa ẹ̀ yìí. Ṣé rò bí àmì ìmọ̀ tí mò ń sọ ni? Ọlọ́run tó ṣẹ̀dá mi, tó dá àwọn kan tó dúró tí wọ́n ro àròjinlẹ̀ yìí pé ó tọ́ pé kí Nàìjíríà kó dúró, wọ́n mọ tán rí. Ọlọ́run mọ tó rí tó rò, ó mọ bó ṣe dá ìran Yorùbá tó fi sọ yìí pé bẹ́ẹ̀ ṣe máa rí rèé. Bọ̀tò òyìnbó mú wa, wọ́n dà wá ríboríbo, wọ́n jọ wá papọ̀ kán bá lè fi common milk and honey wa tó wà nílẹ̀ Yorùbá kán bá lè fi ṣe àwọn kan láǹfààní. Ọlọ́run kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run ò ṣe tiẹ̀ fún. Kenny, you said I should go and work. Thank you, God bless you. I am working now. Iṣẹ́ náà ni mo ń ṣe.
so kò sí wàhálà ṣó ti gbọ́ kẹ́ni thank you. Ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ ó mọ bó ṣe ṣe nǹkan ẹ̀. Ẹ̀yin kan dúró ẹni kò sí tó ń jẹ́ Yorùbá nation. Yorùbá nation máa dúró torí kì í ṣe iṣẹ́ èèyàn, iṣẹ́ Ọlọ́run ni. Kò dé lẹ́bù kan ni mo ń sọ fún yẹn kọ̀rọ̀ mi sílẹ̀. Èmi lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún 2024 16th day of April 2024. Go and write it down. Ó kù fẹ́rẹ́fẹ́ ni gbogbo àwọn tó wà lókè yẹn èdè wọn máa dàrú. Ẹ̀yin ò mọ̀ pé tí jàmbá bá ń tà fún jàmbára ó di dandan kéde wọn máa bára wọn jà, ìjà ló máa gbẹ̀yìn ẹ̀. Tó bá dé level kan gbogbo wọn á kẹ̀yìn síra wọn. They were now united because of the gain tí wọ́n sì ń gain nínú Nàìjíríà, because of the evil tó wà lọ́wọ́ wọn lọ́wọ́lọ́wọ́. They are united in evil. Wọ́n fi ibi wọ́n fi ṣe gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire, àwa ọmọ Nàìjíríà. Wọ́n fi ṣọmọ Yorùbá, wọ́n fi ṣọmọ Ìgbò, kódà wọ́n fi ṣọmọ Haúsá. Wọ́n fi ibi yẹn ṣe gbogbo wa nítorí pé wọ́n rí nǹkan jẹ. Tó bá dé level kan wọ́n á jà sẹ́ ẹ̀. Eléyà sọ pé ètò jẹ yẹn pọ̀ jù, tiẹ̀ ti ń ju tèmi lọ, tèmi ò tó tiẹ̀ ti kiri kan. Á dìjà àṣẹwàṣẹmọ̀ wọn á pẹ̀mẹ́. Go and write it down. Mo ti sọ dé tèmi torí tó bá dọ̀la ẹ máa wú fídíò yìí jáde pé Ọmọlúkà dẹ̀ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wo èmi fúnra mi á wú jáde fún yín pé look at this video, ṣé mi ò sọ? Máa wú jáde máa sọ fún yín. Yín sọ fún yín. Àwọn pípù yìí o tó báwa ò rí pín àwọn á pín fúnra wọn nígbò bá takòkò. Tó bá dé level kan Àtíkù alóhùn ò gbà mọ́, Babangida alóhùn ò gbà mọ́, àwọn tilẹ̀ Yorùbá náà láwọn ò gbà mọ́, àwọn tí Ìgbò náà ní àwọn ò gbà mọ́, gbogbo àwọn tó gbò bá dé level kan ẹ rí pé rẹ́rẹ́ àrùn. Kò ìdójú ẹ̀ ní sẹ́ mú sọ fún yín ni ó rìn yẹn ni ó sì rọra rìn yín. Tó bá ti dójú ẹ̀ gangan ẹ rí pé rẹ́rẹ́ àrùn. Ẹ rí pé rẹ́rẹ́ máa rún. Tó bá ti ń dé level kan kò tí ì dójú ẹ̀ ni ó sì ń rìn yín. But mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé kò sí anúmọ̀dárò níbí, kò sí dìdìrìn, kò sápọ̀dà. Mi ń ṣe dìdìrìn, mi ń ṣe anúmọ̀dárò, mi ń ṣe ọ̀dà, mi ń sápọ̀dà. Mo mọ ohun tó tọ́ ni mo ṣe ń sọ̀rọ̀. Wọ́n bá sọ fún ẹ pé Nàìjíríà máa dáa, Nàìjíríà kankan ò lè dáa. Ọjọ́ tí wọ́n ti ń pariwo, ọjọ́ tí Nnamdi Kanu ti ń pariwo, Nnamdi Kanu gbogbo ayé ló mọ̀ pé he's not a terrorist. Ó lè má ṣe dáadáa, but he didn't start like this. Kì í ṣọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní pariwo Biafra nation, kì í ṣọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ní ọ̀dà pé ká pààyàn. I am not in support of that, but kì í ṣọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ní pààyàn. Ó pariwo Biafra must stand. Rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ Yorùbá join. Kí ni federal government ṣe lé lórí? What is their steps? What have they done about it? Have they taken any step to address the issue? Ṣé àmì representative ni? Kódà ìlú tí Nnamdi Kanu ti jáde wọ́n ní representative ní Abuja. Ṣé àmì wọn ni? They will never say anything regards that because gbogbo wọn ò lè ní wọn. They are all thieves. They are murderers. Ìkà apààyàn ní gbogbo wọn. Apààyàn ní gbogbo wọn pátápátá. Wọn ò lè sọ. Àtáàkì tó wáyé nìbàdàn. Gbogbo bí Sunday Igboho ṣe jáde tó ń ṣe rálì kiri. Ṣé àláwọn representative ni? Ṣé kò sí representative lẹ́kìtì nígbà tá a lọ sí Èkìtì? Kò sí senator ńbẹ̀, kò sí house of reps member, wọn ò rí tó ṣẹlẹ̀. Ǹjẹ́ ẹnìkan ní wọ́n dìde ní house kó sọ pé this is the reason táwọn people ṣe wá bí? Kí ni ká ṣe lé lórí? Ṣé kò sí rep l'Ondo state? We have senator, we have house of reps, tán dẹ̀ represent wa l'Abuja. Kí ni wọ́n ṣe? They did nothing. Wọn ò lè ṣe é torí olè ni wọ́n, ìkà ni wọ́n, ọ̀dájú ni gbogbo wọn. All they are after ni bó ṣe máa rí owó gbà. Kán gba extra code, kán gba náírà, kán gba dollars, kán gba bribe, kán ṣàjọ, kán gbọ̀nà Amẹ́ríkà lọ, kán lọ ra lé. Beautiful mansion, kán ra sí Amẹ́ríkà, kọ́mọ wọn lọ bẹ̀ kó máa ṣe pàtí lọ. Kán gbọ̀nà Paris lọ, kán ra lé síbẹ̀.
kán lọ sí Los Angeles kán ra lé, kán lọ Dubai kán ra lé, kán lọ London kán ra lé síbẹ̀. That is all they are after. Ìwọ ìbá jìyà ìyà ìbá pa ẹ́ kò kàn wọ́n. That is why we are telling you pé ẹ̀yin náà ẹ dìde. Ẹnìkan ní onímọ̀ òkòrí ọ̀ká ọmú. Mi ìṣẹ̀ṣẹ̀ máa fi ọmú brọ́dà mi. Mi ìṣẹ̀ṣẹ̀ máa forí ọ̀ká ọmú. Abeg, Frenchy, abeg, we are the giant of Africa. Please, you guys, don't spoil Nigeria. We are one. Oh no, that is good. The giant of Africa. Eléyìí ẹ̀gbọ́n, you can go to Aso Rock and place your flag. That is great because I'm not stupid. I'm not stupid. Abeg, come to Nigeria. We love you, sir. Your mumu too much, sir. No problem. I am already in Nigeria. Nigeria from one of Nigeria, Bowa. So, ẹ free, ẹ bú mi, ẹ sá mi, ẹ gàn mí. But èmi mọ̀ pé tó bá délẹ̀ gbogbo yín lè máa jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ni. Ẹ jẹ́ ní pirigidi. Ẹ̀dọ́ kò túrú lára mi. Ẹ bú mi, ẹ sá mi, ẹ sá mi, ẹ jẹ́. Wetin concern me? Ẹ̀yin lọ́lọ́run tó fi sí mi lọ́kàn mi. The reason I don't care about what you are saying is because àwọn tẹ́yìn support àwọn gan mòótọ́. Wọ́n mòótọ́, wọn ò lè sọ̀rọ̀ jáde ni. Ẹlòmíì ní stress ṣùgbọ́n kò lè sọ. Torí nǹkan jẹ́ ó mọ̀ pé tóun bá pariwo síta ibi tóun ti ń jẹ yẹn máa block wọ́n á di. Wọ́n mòótọ́ òmùdé sọ pé ńgbò bá dé level kan wọ́n á fọhùn jáde tipátipá. Then go speak tipátipá. Right. Arise and shine. Thank you. I understand me like that. Mary Odoyede. Thank you. God bless you. Oh, àdúrà mi gbà di o. I don't bloody care about whatever they want to say. Nígbà bá fẹ́ sọ nìkan sọ. Ìwọ tó ní come to Nigeria. I am in Nigeria. As a matter of fact, I live in Akure. So that tán bá fẹ́ wá gbé mi kán lè mọ ibi tán fẹ́ wá mi wá. Kí ló kàn mí, kí ló kàn yé? I don't care. I am not saying this because of myself. I'm not saying this because of my family alone, but for our incoming children. Àwọn ọmọ tá a fẹ́ bí lọ́la torí wọn ni mo ṣe tẹnumọ́ tí mo tẹnumọ́ fún gbogbo yín. Tí ìlú bá dáa, tí ìlú tòrò, tí ìlú tó dẹrùn, kí la fẹ́ máa pariwo pé wọ́n ń pín fún? UK has been together for many years. United Kingdom. Oníkálukú ló ń tọ́jú tó ní. Scotland ló ní àwọn ló ní gold jù ní United Kingdom. Gbogbo gold tí wọ́n ní UK ò ní London England ò ní sọ pé ká máa kó bọ̀ wá sọ́dọ̀ wọn. Gbogbo nǹkan tí Scotland ní Scotland fi tún ara wọn ṣe ni wọ́n fi tún ilẹ̀ wọn ṣe ni. Gbogbo nǹkan tí Wales tí wọ́n ní wọ́n fi tún Wales ṣe ni. Gbogbo nǹkan tí Northern Ireland ní wọ́n fi tún bẹ̀ ṣe ni. The same thing in England. In England ni wọ́n fi tún ṣe ni. They only agree on a certain percentage. In a month or a year, wàá mú oyè báyìí wá sí central government. Ká lè máa fi rọ́ọ̀nù orílẹ̀-èdè tá a jọ ní papọ̀. That is how they are doing it. Kò dẹ̀ síjà wọn ò takora wọn, wọn ò lúra wọn, wọ́n dẹ̀ jọ ń ṣèjọba lọ. England wọ́n láńtẹ̀mù tiwọn. Scotland ó láńtẹ̀mù tiẹ̀. Wales ó láńtẹ̀mù tiẹ̀. Northern Ireland wọ́n láńtẹ̀mù tiwọn, oníkálukú wọn dẹ̀ ní flag tiwọn. They have their national team. Tọ́ bá ń gbá bọ́ọ̀lù, tọ́ bá ń gbá FIFA World Cup, oníkálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Scotland á lọ lọ́tọ̀, England á lọ lọ́tọ̀. Wọ́n ò ṣe lọ lórúkọ orílẹ̀-èdè kan ṣoṣo. Wọ́n dẹ̀ ẹ̀yìn dẹ̀ ponú níbí. Àbíkẹ́, that is why they fi ní pé àwọn orílẹ̀-èdè yẹn lè develop. We have people in Ireland, Northern Ireland, wọ́n ní iná ò ṣẹ́jú. Màmá yẹn sọ fún mi pé 25 years tóun ti wà ní Ireland pé iná ò ṣẹ́jú lọ́jọ́ kan. 25 years iná ò ṣẹ́jú. Ẹ wo bí London ṣe rí, ẹ wo bí UK England ṣe rí, ẹ wo Scotland, ẹ wo Wales.
ẹ wo bí gbogbo ẹ ṣe rí bó ṣe ń dán oníkálukú tó ní wọ́n fi tún bẹ̀ ṣe dáhùn bá túnṣe ó kù sọ́wọ́ wọn. ẹ wo bó ṣe ń dán gbirigbirigbiri láyé ara wọn. a dẹ̀ ń sọ fún pé kẹ́ ẹ jẹ́ kírú ẹ̀ wáyé níbí ẹni ká gbẹnu lọ ẹni dìdìrì yìí wá tá ní dìdìrì nínú ẹ̀yìn àtàwa ẹ jẹ́ ronú yín láròjinlẹ̀ ẹ jẹ́ jókòó jẹ́ kẹ́ ronú yín kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ lọ. wọ́n bá ń tàn ẹ́ má tanra ẹ anybody ò lè tàn mí. Nobody can tell me pé this is right máa sọ fún ẹ pé it's not right because I am old enough láti mọ difference between good or bad. With my age, at my age, if I cannot differentiate between good and bad, right and wrong, a jẹ́ pé ìyá mi tún ìdíjọ́ náà nìyẹn. Good, that guy no get job saying ọ̀rọ̀ òṣì, that's your own cup of tea. Ìwọ tó wá sórí program ọ̀gá ìlú tó èmi ìbọn lè rí tí ò níṣẹ́ báyìí tó níjọ́. Eléyìí tẹ̀mí ṣe iṣẹ́ ni if you go low. Inspector General of Police mọ̀ pé òdodo ni mò ń sọ. Tó bá wù kó ní ká wá gbé mi kò kan yé. Ayé tẹ̀síwájú. Wọ́n gbé Nelson Mandela for 27 good years. Ó wà lọ́gbà ẹ̀wọ̀n. He doesn't stop speaking about his people's freedom. And his followers never stop. They keep on shouting freedom for South Africa. Freedom for South Africa until they achieve it. So I don't care. Whatever anybody bá fẹ́ sọ kò kan yé kò kan mí. I am on it and I will keep on shouting it. Ṣẹ́ni níbi tọ́rọ̀ dé dúró yìí, this is God's project. Iṣẹ́ Ọlọ́run ni. Àwọn dìdìrídìran, àwọn dìdìrídínóbó tí wọ́n lọ act ní Ìbàdàn tán lọ ṣe fíìmù ní Ìbàdàn, ó ti bù mọ́ wọn lọ́wọ́. Àwọn ló gbọ́, àwọn ló polú. Àwọn ò ní, I won't take any unnecessary or illegal action. I will never do that. I won't do that. I am in Nigeria and I am shouting and telling my people that self-determination is the best. It's not a crime. Why would I go to the government house and tell the whole world that I want to seize the government? That is coup now. Coup d'etat in pay. Why would I just go to the government and say I want to seize the government? Coup ni, treason ni. I won't do that. I'm not so stupid or dense to that level. I will never do that. But I will keep on shouting with my mouth to the whole world that it is the best thing for Yoruba people. So back to Nigeria, I come back feel you can see the referendum they will do it. You will get out and fire by force. That will be all for today. Omonuka is my name. And you don't me there, me lose you. Okay, moving sorry, moving fine. If you are doing program, we just get you why and so do could be. Oh man, if they know the funniest part of it, you got up on the new year. Sorry, Jabo, Roger, Betty Joe. Tẹ́ bá fẹ́ jẹ kàngẹ lọ ń tọrọ owó ni o. Ẹlòmíì yín yẹsà ló ṣe tẹ̀ lólóṣèlú o. Ẹlòmíì yín kàwé o, ó jáde yunifásitì o. Síbẹ̀síbẹ̀ yẹsà ló ṣe tẹ̀ lólóṣèlú kó tó lè jẹ owó. Ẹ̀rí orí yóò pé orí yìí dúró. Orí ọpọlọ yìí dúdú, yẹ̀pẹ̀ ó wà lọ́pọlọ yìí. Ẹ̀rí orí yìí dọ́ta. Ìmí yín kò sí iṣẹ́ kankan tó lè ṣe ju pé kó ṣe yahoo kó tó jẹun. Ẹ̀rí orí yóò pé. Jòkó ẹ dáadáa kó ronú ẹ. Yahoo tó ń ṣe, is it right to your conscience? You are duping another person to feed yourself, to take care of yourself. Is it right? But I don't blame you. Èmi sọ dáadáa tó bá mọ Yahoo ṣe òkò kan yé. Nigerian government ló tì yín sí lóní kẹ́ máa ṣe. It's not, kì í ṣe tó tọ́. Your conscience will tell you that it is not right. But because you need it by fire by force, you will do it. Dupe some people. Fraud them. To earn for yourself. It is wrong. It is against the will of God. Ìlú tí ò dáa ni, torílẹ̀-èdè bá dáa, tí orílẹ̀-èdè tó bá dáa, you have no reason to be doing that. Ọmọ Saudi Arabia mélòó ló ń ṣe Yahoo? Ọmọ Dubai mélòó ló ń ṣe Yahoo? Ọmọ Qatar mélòó ló ń ṣe Yahoo? Because even though they work or not, they will earn money at the end of the month. Their government will take care of them. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń gbé bẹ̀ tó lọ bẹ̀ tó dọ́mọ wa. Láì ṣiṣẹ́ tóṣù bá parí Saudi Arabia á san owó fáwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn gidi ni o.
citizen gangan, indigenous people of Saudi Arabia, they will pay them. Tó ṣù bá parí, wọ́n ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọn á jẹ wọn á fífa àwọn agbélé tó dáa. Ẹ wá expect kí irú ẹni yẹn kó máa ronú kó fẹ́ ṣe yàmú ta ló fẹ́ yà fún ìpọ́n. Ẹni kórìí yóò pé ẹ̀yin tẹ́ ẹ̀ dún mi tẹ́ ẹ̀ ńlá mi. I don't care. Ẹ sọ̀rọ̀ I'm just looking at you pé àánú yín ṣe mí. Ọ̀pọ̀lọpọ̀ yóò ró oúnjẹ jẹ. Ìyá yín yàrá kan ló ń gbé. Ẹ rówó ra bẹ́ẹ̀dì gan síbẹ̀ fún ìyá yín. Ẹni ló ń tẹ́ sílẹ̀ tó ń sùn. Irú yá tún jáde ń gbọ́ ẹ bá rówó ra dẹ́tà kékeré ẹ jáde ẹ máa sọ. Ẹ ṣe ẹnu chapachapa ẹ ń sọ̀rọ̀ pé Ọmọlúkà ò ní iṣẹ́. Orí yín gbálẹ̀. Iṣẹ́ tèmi ń ṣe tẹ́ bá rí ìkan ìpéré ṣe àti wá ti dìgírì yẹn tó gbé dání. Tó o bá rí kan ṣe nínú àwọn iṣẹ́ tèmi ń ṣe wàá máa yọ̀ wàá máa yan Ọlọ́run lógo ni. Ẹranko ẹ̀yin ẹranko gbogbo. Ẹ̀yin dìdìrí dúró bó wọ̀nyí. That will be all for today. Ọmọlúkà is my name. Kọ́ tiẹ̀ jáde bó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Àìfúnra lónítìrí fi wọ àárín wa. Ó fi dà wá ríbo ìbò. Àìfúnra ó dẹ̀ tún fi òkun wá ọ̀pẹ́ ní fọlọ́run. Ṣùgbọ́n àṣírí wọn ti tú. Ìjọba ti declare unwanted. Thank God for that. So Nigerian government tẹ́ ẹ̀ bá ti mú onítìrí kẹ́ ẹ mú ìjìnlẹ̀ kẹ́ ẹ mú àjàkáyé kẹ́ ẹ mú Jimmy àti the so-called head of government wọn tán láwọn ṣẹ̀ṣẹ̀ yìí tẹ́ ẹ̀ bá mú wọn Nigerian government á jẹ́ pé èyí fúnra ara yín lẹ̀ fún woman yẹn ní support. I can bet it with you. Àfi tẹ́ ẹ̀ bá fẹ́ mú yàn Nigerian government tẹ́ ẹ̀ bá fẹ́ mú nìkan lẹ̀ fẹ́ mú. If you want to arrest that person that woman it won't take you a month. Ẹ mú ni. Ẹ lọ jòkó ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ jáde o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ for now mo sọ fún pé fóònù mi yẹn bàjẹ́ mi tí ì rí gbà. So nọ́mbà yìí tí mo gbé sójú fóònù yìí ò ní kẹ́ pè mí sí 08145288155 nọ́mbà tẹ́ máa pè mí sí nìyẹn. Tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ má pè direct kò ní lọ o but ẹ pè mí by WhatsApp. Tẹ́ bá pè ó máa wọlé màá píkì kọ́ yín. Bó dẹ̀ jẹ́ mẹ́sẹ̀gì lẹ sẹ́ndì sílẹ̀ ẹ sẹ́ndì ẹ̀ sílẹ̀. Again 08145288155 Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ pín kẹjẹ kó rìn. Thank you and God bless you. Onídùúbẹ́ lọ.